ṣáájú o tí babaláwo fi dàáfà o ọ̀rẹ́ ló ṣáájú o tí babaláwo fi dọkọ ẹlẹ́yà ọ̀rẹ́ ló ṣáájú tí babaláwo fi di bàbá àfà ọ̀rẹ́ ló ṣáájú tí pásítọ̀ fi di bàbá ẹlẹ́yà àjọṣepọ̀ ló ṣáájú tí relationship yẹn fi sí tó fi deep. ẹ̀yin dé lọ́sàn-án gẹ́nìsìn ẹ̀rànjú wọn ṣé àkó Kùránì tuntun dé ni. kárí nípa Yorùbá amọ̀ntọ́tù amọ̀ntọ́kàn àti gbọ́ Sùmùràtìlì Mùmínì ìjọ oníláwà ni amọ̀rọ̀ tó yẹ máa san wájú àmì ẹ̀ta àsọkàn. àti Ahmadu Labeeb ìjọba wà kìnìún àgbàjì fans àwọn olórí burúkú àfà ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí dáadáa torí tọ́lọ́hún ẹ bá mi sí ààrẹ dáadáa ọ̀rọ̀ gbọ́dọ̀ tó báyìí tẹ́mi sì jẹ́ kan ní òrìjìnà ojúlówó ọmọ bàbá àgbà ìjọba ọmọ bàbá alágbàjì ni ọmọ ìjọba ni mí kìnìún àgbàjì ìkànnì ọmọ kí wọn ni mí òrìjìnà ẹ̀dọ́ kí ojúlówó ọmọ bàbá àgbà alágbàjì àgbà ni mí. Akínsọ́lá Ọpẹ́yẹmí ẹ bá mi sí àpọ́gámù yìí ẹ̀yin olórí rẹ̀ jẹ́ máa rí kọ́mẹ́ǹtì yín. Bàbá mi àgbà alágbàjì àgbà ọ̀gá wa ń bẹ nílùú ọba inú oríire yẹn ẹ máa bínú kú ni ẹ bínú para yín ni. ẹ dẹ̀ máa ẹ ní rán oríire ẹ ní rán ìṣòro tí ń bẹnu ayé yín pírọ́blẹ́mù tí ń bẹnu ayé yín ẹ ní rán ayé aláyé lẹ́mọ̀ lẹ́kì èjìdé mi Alájà Táyélolú Ọláyínká ẹ bá mi sí àpọ́gámù yà kú ojúmọ́. àṣẹ Ahmadu Labeeb ìjọba agbórí ọ̀tẹ̀jọyè ṣé Ahmadu Labeeb ìjọba ariwo àṣìjà bí àdá sárídogo àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ẹjẹ́ sọpá rẹ́rìn ṣé Ahmadu Labeeb ọkọ̀ yálàyà gbogbo àwọn alábòsí àfà ẹ ní sórí ire kò ní yẹ yín. Ṣọlédayọ̀ Ògúnmákin àbúrò ní sẹ́yìn kí ló dé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìjẹ́ ọmọ àyá ọ̀tọ̀ ìjẹ́ ọmọ àlú ọ̀tọ̀ ìjẹ́ ẹbí ọ̀tọ̀ ẹjọ́ kẹlẹ̀ wá rámú ẹgbàgbé tó kù aláàlí olórí burúkú yín ẹ̀ lẹ́sìn ẹ̀sìn wèrè lẹ́sìn tẹ́ǹsìn ẹ̀yin náà lẹ́ ń fẹnu bà tọmọlàkejì jẹ́ ẹ̀dá tí ń fẹnu bà tọmọlàkejì rẹ̀ jẹ́ tóró pọ́nkirun irun wo ni irun olórí burúkú tàǹkì. Fálànà ẹ̀yin ò ní rántá rẹ̀. Akínsọ́lá ọ̀rọ̀ wọn ló jẹ mẹ́pẹ́ ṣé bàbá wa jẹ́ mùsùlùmí sọ́sọ́ wá di ọ̀tá kìrìsìtẹ́nì ni ṣé ìjẹ́ mùsùlùmí sọ́sọ́ wá di ọ̀tá àwọn oníṣègùn ni ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ ọ̀rọ̀ ọjọ́mọlúwàbí náà ọ̀pápọ̀ náà ẹni tí ń bẹ nílùú ọba ọwọ́ ayàbọ̀tò pẹ̀lú èèyàn ìyẹn ló di wàhálà fún yín tọ́pọ̀lọpọ̀ yín bá láǹfààní àti lọ ọbẹ̀ inú yóò dùn àmọ́gbàtà rẹ ni mú ìdè kẹjà ọyẹ ẹ̀sùnmọ́ bí ìkẹwàá gbọ́ alukurani ni okurani ni màá fi fèsì fún yín o Suratu Araf kurani orí keje ẹsẹ̀ ìkẹfà Quran 7:6 àfisẹ Ahmadu Labeeb ìjọba ẹ fi wọn lọ́rùn sílẹ̀ inú ara yìí náà yìí náà lẹ́pọ̀ ní jìbìtì lẹ́pọ̀ ní wàbàjẹ́ tí ìbá ṣe pé àwọn olólùfẹ́ mi tí wọ́n ní kí n kú olórí ẹ̀ lánàá gbogbo ayé lórí ipa lọ́ra páàlù ṣe bá rí àwọn àfáà kan tí wọ́n lọ private church àwọn tí ń jẹ́ olólùfẹ́ wa lábẹ́ aṣọ tí wọ́n dẹ̀ fi àkáǹtì nàbà mí ìgbowó lọ́wọ́ wọn wàláhì Rabbul Kaaba inú ara yìí náà ni tẹ́ ń bú àwa yìí pé à ń rọ́pọ̀ mọ́ àwọn kìrìsìtẹ́nì tọ́lá jẹ́ pé Al-Qur'ani òsùn òpinya kẹ̀kẹ́ láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí a lè jíṣẹ́ fúnra wa ní ìyẹn ọ̀ṣọ́ wá dọ̀tá. lánàá
owó tẹ kó fún wa fún páànù mọ́sálásí brother mi kan mi ní dákọ̀ wọn àáfàá yẹn mo bá àáfàá yẹn sọ̀rọ̀ kọ́dà mo rìkọ́dù ọ̀rọ̀ ẹ̀ but ẹni olólùfẹ́ mi ti ní kí n má play rẹ̀ ìkànnì wọn private chat ẹnìkan ó send the account number ó gba 10,000 ẹnìkan náà tún pè mí lálẹ́ àná pé ẹnìkan mọ̀ tún private chat ó send the account sóhun ìyẹn tún send 50,000 sí wọn at least ẹ̀ ìdíyẹ kí n sára wa àáfàá náà ni wọ́n o. ọ̀dọ̀dọ̀lẹ̀ àwọn ní láàbù ju owó táyé dá fún wa tá a lábẹ́ kọ́mẹ́sáàsì abẹ́ kọ́mẹ́sáàsì iye bẹ́ẹ̀ lówó yìí dààmú ọ̀dẹ lọ́ọ̀rọ̀ lánàá ẹ̀dẹ̀ private church àwọn tí ó wà pẹ̀lú wa ní live wọ́n sẹ́ndì 10,000 sẹ́nìkan ẹnìkan náà tún sẹ́ndì 50,000 mi ìdẹ̀ mọ̀ irí sẹ́fẹ́ bèmí ló kọjá bó kọ yín ṣe bàjẹ́ ni. kí ló sọ mùsùlùmí àti kìrìsìtẹ́nì dọ̀tá kò sí tó sọ wá dọ̀tá náà nígbà tá a bá jọ bára wa sọ̀rọ̀ ọ̀tá báwo ni màá sì lè dúrọ̀pù mẹ́sẹ̀gì fún yín pé kẹ́ ẹ máa kírun báwo lẹ́sẹ̀ gbọ́ tèmi báwo lẹ́sẹ̀ gbọ́ mi yé àríwájú ọlọ́ngbẹ́bẹ̀ àbúrò wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀dí láìláìlá wà lánàá lọ́sẹ̀lẹ̀ àríwájú mo fi jọ́ tí máa pàdé ọba tó ní mi búra lánàá lọ́sẹ̀lẹ̀ kódà kí mùsùlùmí ọmọ tásìrí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ni ó kó àfáà náà bá dáko ẹ̀ àkáàdì nọ́mbà rẹ̀ bá pín rẹ̀ ọ̀rọ̀ tẹ́mi rẹ̀ jọ sọ́ngbà mo pè lánàá tí mo rìkọ́ọ̀dù èsì tó máa fọ̀ mí ní pé bá àfa àjọ ni wá ẹ̀yin náà yẹ Yorùbá yẹn wò ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ kìrìsìtẹ́nì dọ̀tá yín tí wọ́n ẹ̀dẹ̀ sọ̀tá mùsùlùmí ẹ̀ ń sọ oníṣẹ̀ṣẹ̀ dọ̀tá wọ́n ì sọ̀tá ọ̀rọ̀ ìjọmọ̀ ẹ̀yà ọ̀tọ̀ ìjọmọ̀ ẹ̀yà nú ẹ̀sìn ọ̀tọ̀ èbò tí ìbá ṣe pé àwọn tọrọ yẹn ṣẹlẹ̀ lọ àwọn yẹn sẹ́ndì rìsíìtì sí mi o tí mo confam wọ́n sẹ́ndì rìsíìtì 50,000 tẹ́nìkan fi ọgbà àdùmọ̀ nkọ́rẹ́ ìgbà lọ́wọ́ wọn àfáà náà ni o wọ́n sẹ́ndì rìsíìtì conversation 10,000 sí mi ẹ̀yin olórí burúkú náà ni àtúwọ́ bóde Quran 7:6 ẹjọ́ gbogbo ẹni ọba ní Quran lọ́wọ́ ẹ lọ́ba mi sí àmín àmín agboola mi kí ni sọ wá dọ̀tá nínú fámìlì tèmi kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ nínú fámìlì mi oníṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sáà ní sọmọ ẹ̀yà mọ́ ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì dẹ̀ ní sílù àríyá àmọ́kùn Ànábì ní ẹrù ẹbí yín pọ̀ ẹjọ́ sani wa Muhammad sallallahu alaihi wasallam sọ́ọ̀fì yàtọ̀ sí ní pé ẹbí tá a rọ̀pọ̀ ẹ máa bá mùsùlùmí kìrìsìtẹ́nì ara yẹn máa bá ṣọ̀tá oníṣẹ̀ṣẹ̀ inú ẹbí yẹn máa bá ṣọ̀tá Ànábì ò sọ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ lè kó bá ta ìjọba ẹ máa sọ̀rọ̀ àrùn kò ní yẹ ká yẹ pátá ti bẹ́ẹ̀ di. ẹ lọ́wọ́ Quran 7:6 kí ló wá bá wa sọ bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Ẹ jẹ́ má bá mi sí program ẹ má bá mi like ẹ̀. Bismillahir rahmanir rahim. Falana sí àlànà alladina urisilu ilayhim. Walana sí àlànà alimurisali. Olúwa ní falana sí àlànà alladina urisilu ilayhim. Àwọn tá a rá àwọn èèyàn sí á béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n jí sí Ọlọ́run fún yín. Ẹ̀yin wèrè àfáà tẹ́ ń criticize ẹ̀ ṣe wá sí èbúlẹ̀ ń bù ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ìjọmọlúàbí ó kálukú lẹ́ ń sọ kiri ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ èṣù lẹ́ ń sọ kiri ẹ̀ ṣe wá sí ẹ̀ fitimáìsì ayé ni ẹ̀ ṣe wá sí rárá
ṣe wá sí báwo lẹ́yìn sọ pé èmi àti pásítọ̀ àjọ ya fọ́tò mo torí ẹ̀dẹ́ lẹ́bọ ẹjọ́ sọ́pá làákà ìmú gan bí wọ́n bá ń pèyàn ní bàbá aláwo sọ́tí sọ́dí kèfèrí ni bí ìṣẹ̀bí ordinary name ni èèyàn kì í jẹ́ jígini ni ó yẹ kẹ́ ẹ lọ bá jígini kí ó sì jí okọ rẹ̀ ó yẹ kẹ́ ẹ sọ bá jígini pé sì jí okọ ẹ̀ tí ẹ bá ń pèyàn ní oníṣègùn kọ̀ sọ́dí kèfèrí ordinary name ni kì í dẹ̀ sún kọ àyàjẹ́ ni tí a bá ń pèyàn láàfà ọyà àyàjẹ́ ni Abdul Wasi ló kọ mi kádàrá ọlọ́kan lọ́kùnrin kan máa pè mí láàfà àìmọye Wàsíù ti ń bẹnu ayé bàbá ṣe Ahmad Labeeb ìjọba wọ́n wá travel ìlú kọ́lọ̀ mọ́ ṣe ìlú náà léèwọ̀ fẹ́mi náà a fi oríire tọrọ oore ni kì í ṣe kéta àti bínú ìjọba ti kọjá ẹ̀yà láyé ẹnibọ̀dì yìí ẹ máa gbà fọlọ́ ni ẹ jẹ àwọn àgbàlagbà lọ́gá tiwa aṣojú bàbá àgbàlagbà jẹ àgbàdìṣẹ́ Ahmad Labeeb ìjọba tí gbogbo wa yìí jí ọmọ lẹ́yìn wọn tí ó dàrú kankan tí wọ́n dẹ̀ máa ṣáájú fún wa pátá máa tẹ̀lé wọn jìnnà. àdàwọ̀ aṣọ àwọn bàbá tí wọ́n jíṣẹ́ lánàá wọ́n da gbogbo ẹ̀pọ̀ ni wọ́n fi rí sẹ́jẹ̀ àwọn àfáà wa èyí tó mú àṣẹ wà lọ́dọ̀ wọn àfáà mélòó làṣẹ ń bẹ lẹ́nu ẹ̀mọ́ nísìn àfọ̀rú ẹnu lásán lẹ̀ ń jà àfáà mélòó ní gbàdúrà ń bẹ lára ẹ̀ gbogbo ayé lẹ ti sọ di kèfèrí gbogbo ayé lẹ ti sọ dọ̀tá gbogbo ayé lẹ ti sọ dẹ́lẹ́bọ gbogbo ayé lẹ ti wọ́ọ̀kù náà fún látọwọ́ tí tẹ́ẹ̀dẹ̀ kì í sọ lọ́hùn. Àyùbá gbogbo ayé lè sọdẹ lọbọ Àlùkùránì Olúwa ní ẹwà o gbogbo ẹyẹ tá a ní kí wọn ṣe wáàsí fún tá a ní kí wọn sọ̀rọ̀ Ọlọ́run fún àbí lérè pé sáwọn tá a rán sí ṣe wọn jíṣẹ́ gbogbo ẹ̀yin àfọ òní wàhálà yìí ẹ sọ tọpíìkì wáàsí tẹ ẹ ṣe àti kẹ́ ẹ máa bùkátà tẹ́bẹ̀ tó ti gé ó sì jábọ́. Bàbá àgbàlagbà jí àgbà wọ́n kọ́ babaláwo ní kéwú ọ̀rẹ́ lọ ṣáájú o tí babaláwo fi dàáfà o ọ̀rẹ́ lọ ṣáájú o tí babaláwo fi dọkọ ẹlẹ́yà ọ̀rẹ́ lọ ṣáájú tí babaláwo fi di bàbá àfà ọ̀rẹ́ lọ ṣáájú tí pásítọ̀ fi di bàbá ẹlẹ́yà àjọṣepọ̀ lọ ṣáájú tí relationship yẹn fi sí tó fi deep. ẹ̀yin dé lọ́sàn-án gẹ́nìsìn ẹ̀rànjú wọn ṣé àkó Kùránì tuntun dé ni ṣáàdìsì tuntun dé ni. nẹ́sẹ̀ ọ̀hún wà máa ń sùn bẹ́ẹ̀ náà Al-Kùránì nẹ́sẹ̀ ọ̀hún wà máa ń sùn. olùwádà mi láre orí adé kejì ọmọ àlùbáríkà gbàngbà sọ̀nù wà lọ́la o. nẹ́sẹ̀ ọ̀hún wà máa ń sùn bẹ́ẹ̀ náà Al-Kùránì. ya fọ́tò ó ṣe dá wàhálà lẹ ṣé ẹ ti ya wèrè ni èpè mú yín ni ṣé kò sórí ire nínú ẹbí yín ni só lórí ire òsínú fámìlì yín ni ẹ̀yin àfáà yìí ṣé ẹni tá a bá ti wá bá pàdé tí ì bá ṣe mùsùlùmí kákó búlọ̀bù ẹni tá a bá ti bá pàdé tí ì bá ṣe mùsùlùmí ká máa gé jẹ ṣé ẹni mental problem ni. Kọ́lẹ̀ ń ṣe yí ẹ̀sìn lélẹ́yìí tá ẹ̀ ṣe yìí ìyí ò kì í ṣe Ìsìlámù no. Èmi gẹ́gẹ́ mo ṣe kéré mọ́ yìí 1984 ni mo ti parí Al-Quran 84 ni mo ti fi Quran jẹun nígbà wa gẹ́ tá ń lajú sí di máa báradà lórí burúkú yìí wàláhì tàláhì Rabbul al-Islam dínú sàlám ẹ wá gbọ́n tún Quran wí o Quran 7:6 Olúwa ní fàlànà sí àlànà alẹ́dínà òrìṣìlú ìlẹ́yìn àwọn tá a ní káwọn èèyàn lọ jí sí Ọlọ́run fún á béèrè pé báwo ni wọ́n ṣe jí sí Ọlọ́run fún ọ
ọ̀tá ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ jíjẹ ní àbọ̀ rẹ̀ èébú ni wọ́n ìbẹ̀rẹ̀ ní àbẹ́pẹ́ ṣé wọ́n criticize ni àbí wọ́n kó yín wọ́n darapọ̀ wọ́n kó yín mọ́ra bẹ́ẹ̀ bá fi okó díẹ̀ bí ọmọ gẹ́gẹ́ tó a bá fẹ́ bọ́ ọmọ rẹ sọ̀rọ̀ tó fi ọgbẹ́ tiẹ̀ àfààní wà léyù tí fúnni mọ̀rọ̀ sákàwù wá gbẹ́ kàrà wá gbá dùndú lọ́mọdé fi mojú ẹni. wá léyù tí fúnni mọ̀rọ̀ sákàwù wá gbẹ́ kàrà wá gbá dùndú lọ́mọdé fi mojú ẹni. ẹ ní ìṣe àtiwà tó fàyè mọ́ra àti ṣe wéré àfààní mú àmúgbóná rẹ̀ torí pé fẹ́ jíṣẹ́ Ọlọ́run fún àáfàá lè mú ọ̀mùtí lọ́rẹ̀ẹ́ torí pé fẹ́ jíṣẹ́ Ọlọ́run fún láàrin ọ̀rẹ́ iṣẹ́ tá a fẹ́ jí ọ̀rọ̀ ọ̀run àti jẹ́ ẹlòmíì ó lè torí ìfẹ́ tó ẹni sùn yóò sì di mùsùlùmí ẹlòmíì lè torí ọ̀rọ̀ rẹ̀ ti bẹ́ẹ̀ lẹ́nu yóò sì máa tẹ̀lé kiri olùmọ̀sọ́lá alámùdùn àbúrò ní sẹ́yìn ṣeyẹ torí pé àfa àwọn àbá bàbá aláwo tó ń tọpẹlẹ rẹ èmi àti ẹlẹjọ ya fọ́tò kí nìyẹn kọ wa. Olúwa náà béèrè lọ́wọ́ ẹ̀yin tá a ránṣẹ́ sí pé àwọn tá a ránṣẹ́ sí pé kí wọ́n ṣe wáàsí fún yín ṣé wọ́n wù orí pípé Olúwa ní ẹ ṣe wáàsí fara ayé bi ní ìkìmọ̀ pẹ̀lú ọgbọ́n wà mọ́ ìsátúni asad àti wáàsí tó dáa. Solomon Afọlábí àbúrò ní sẹ́yìn ṣíṣe bàbá mi tá a jọ ìra lánàá nù ni. A lọ ra páànù lánàá mo dọ́bà bàbá wa òjíṣẹ́ Ọlọ́run Pastor Solomon wàlá àjọ pàdé níbi tá a ti lọ ra páànù lánàá ni àǹfààní lẹni tí ń ta páànù mùsùlùmí ni alùsùnà ni pásítọ̀ dẹ̀ lọ ra jà lọ́wọ́ rẹ̀ ṣe bí nǹkan tá a sọ fún yín pé kẹjẹ àjọṣe láàrin kájọ patronize wa ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ lọ́rọ̀ business ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ lọ́rọ̀ business kò pápọ̀ mọ́ra ẹ̀dẹ̀bẹ̀ lẹ́pọ̀. Mo sọ bí mo lẹ́yìn tẹ́ bá fẹ́ máa jàjẹ́ ẹ̀sìn àwọn ibi tẹ́ kọ̀kọ́ fi ilẹ̀ ọkọ̀ ẹ̀jẹ̀ kọ́ sọ fún yín ẹnì kankan nu yọ mọ́ lo ansẹ̀tì mọ́ torí ansẹ̀tì táìwọ̀n yìí àwọn ẹlẹ́bọ ni wọ́n ṣe o àwọn tí wọ́n ṣe àwọn eléyìí wọn ò kírun wọn lọ ṣọ́ọ̀ṣì wọn ṣe kankan àwọn tí wọ́n ṣe ansẹ̀tì kèfèrí ayérayé ẹlẹ́bọ paraku ni wọn kírun rí wọn àdè ṣọ́ọ̀ṣì rí àní ẹsẹ̀ fún wọn gbogbo ẹ̀yin àfọ alákatakítí ẹ má lo ansẹ̀tì mọ́ o. Torí tẹ́ bá ti lu ansẹ̀tì ẹ wọ̀ náà kèfèrí ní eléri ibú ní tẹ́ bá ti lò ó. Kí ló dé? Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa dẹ̀ tún ní wala nas'alanna al-mursalina. Ẹ̀yin àfáàtà ní ẹnu ọ̀bára ayé sọ̀rọ̀ á béèrè irú ìwà wo lẹ hù pẹ̀lú wọn. Ìwà tí ń bẹ lára ẹ̀yin yìí ẹ̀yin alákatakítí ẹ tún dojú ọ̀tá kú ọ̀gá wa Sheikh Ahmed Labeeb ìjọba ìwà wèrè ní ń bẹ lára yín ẹ lè rí ìjọba ọ̀run. Gbogbo ayé lẹ ti sọ́dọ̀ta gbogbo ayé lẹ ti wọ́ọ̀kù náà fún ṣọ́gun láyé ni. Mo dẹ̀ ti sọ fún yín ti pẹ́pẹ́ ìránṣẹ́ Olúwa ni Bàbá Lágbàjì. Ìránṣẹ́ Olúwa ni Bàbá Lágbàjì. Olúwa ló rán wọn sí wa látọ̀run láti kó wa dé èbúté ògo. Ìránṣẹ́ Olúwa ni Bàbá Lágbàjì. Ìránṣẹ́ Olúwa ni
bàbá Lágbájí Olúwa ló rán wọn sí wa látọ̀run láti kó wa dé èbúté ògo. Ayé ti advice. Ayé ti advice. Ẹni ó fẹ́ pè sínú Islam. Ẹni ó fẹ́ sọ fún gbé máa kírun. Tó gbé wèrè pàdé ẹ̀. Tó gbé wèrè pàdé ẹ̀. Báwo ló ṣe fẹ́ gbọ́ ọ yé? Akọ́mọlá fẹ́ kéwú. Àbá àwọn Adémọ́lá àbúrò ní sẹ́yìn. Ọmọ tá a fẹ́ kọ́ kéwú gan. Tẹ́ ẹ̀ bá sọ́dọ̀ mọ́. Tẹ́ ẹ̀ sọ́dọ̀ bí yín. Kéwú tẹ́ ẹ fẹ́ kọ́ bó ni ó ṣe yé. Ara rẹ̀ ò ní balẹ̀ lé kéwú. Kò síran àfáà tó gbọ́ àti gbọ́ tó mọ̀ nípa àti gbọ́ tó tó ìjọ ńlá wà ní. Bàbá ṣe Adam Abdallah tákà mọ́dá òmùlá òbíra mọ̀. Bàbá Àgbàlá Gègé wọ́n ní Sùmùràtùl Mùmínì ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. Bàbá mi àgbàlagbà jẹ àgbà àìmọye eléégún ni wọ́n sọdà àfà ìjàkọ́. Àìmọye olóró ni ẹ sọdẹlẹ́ à. Àìmọye ọmọ ìyá Ọ̀ṣun lọ́dà àfà lọ́dẹlẹ́ à. Ìjàkọ́ àbẹ́ni kẹkẹjá àfà àwọn ọ̀bẹ́ni kẹkẹjá wọ́n mú wọn lọ́rẹ̀ ni. Mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin àfà yìí. Ta ló sọ fún mi pé mùsùlùmí nìkan ni ó wà ní Jánnà? Àwọn tí wọn ò kírun rí tí wọn ò tí ì dé nígbà tí wọn fi wáyé tẹ ìlú ayé sẹ́yìn lẹ́ sáyìn náà fún wọn sẹ́yìn lẹ́ kó wọn sínú náà. Bàbá mi àgbà àṣẹ Ahmed Labeeb ìjọba Yẹ̀sídù ọ̀gá wa nìyẹn kúlẹ̀ yà á omi ìlàlíwùlà. Kìnìún Àgbàjì ìjọba one Yẹ̀sídù kúláyà omi ìlàlíwùlà. Ahmed Labeeb ìjọba Yẹ̀sídù ní ìlànà kúláyà omi ìlàlíbádìrí Yẹ̀sídù ìlànà kúláyà omi ìlàlíbádìrí. Bàbá Lágbájí lolúwa fi rán Tajul Adabi lọ́lọ́run fi rán Tajul Mumini lolúwa fi rán Shehu Kamali lolúwa fi rán Shehu Adama lolúwa fi rán bàbá mi Lágbájí lolúwa fi rán. Kéwú tẹ́ dálẹ̀ké lálìjánnà wọ̀ ó bàbá Lágbájí lolúwa fi rán. Kéwú tẹ́ dálẹ̀ké lálìjánnà wọ̀ ó bàbá Lágbájí lolúwa fi rán. Kéwú tẹ́ dálẹ̀ké lálìjánnà wọ̀ ó bàbá Lágbájí kéwú tẹ́ yẹn lékè tí èèwà àlìjánnà ìjọ oníláwà ní lọ́lọ́run fi rán. Mr. Solomon Ogunleye àbúrò ní sẹ́yìn àwọn ìjọ ńlá wà ní lọ́lọ́run fi kéwú òdodo rán wàláì tàláì àwọn àfa àwọn ìmọ̀ta àfa tí ó pọ̀ dojúkọ Sùmùràtùl Mùmínì ó pọ̀ òun inú wa ọ̀rọ̀ làwọn àfa àwa kọ́kọ́ kọ́ wa èsì ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ wa kó tó kẹ́kẹ́wù tí àtò olóòmú dání tó fẹ́ kà ṣèbẹ́ nìkan lọ́kọ́ nígbà tí wọ́n lọ́ọ́ fẹ́ torí ọpọlọ tó lọ́ọ́ fẹ́ parẹ́ abomilámù rẹ rẹgún ẹni ọkàn ẹbẹ kìnnì kò rí ẹ̀yin àfáàyè ẹni ọkàn síbẹ̀ kìnnì kò rí bódà wa parí àwọn ẹ̀rí pé wọ́n ti wí ti pẹ́ àwọn ò lè pé Alhaji wa Abdulrahman Oríyọmí Amusat wọ́n làwọn ò lè máa pè lóríyọmí kí lè rí ṣe sájí gini kí lè rí ṣe sí àdúrú sẹ́ẹ̀tì Oríyọmí Amusat ṣe inú ẹ̀sìn iṣẹ́ rẹ̀ kẹ́nìkan tó wá ń pọ̀ fẹ́ máa destroy ohun tó fẹ́ nẹ̀gínẹ́tì ọkọ̀ kanú ọkọ̀ rẹ̀ láròjẹ́ ẹ ti fọ́nú jù ẹ ti ponú jù èèyàn báyìí ya fọ́tò ṣé kíjọba ó dìkú kù sí wọn ni mi ìdarí bá wí ló kà ní ẹ
ẹlòmíì ò dé Ìkẹjà rí ẹlòmíì tí bá ń wo bàálù ojú sánmà ní ti ń wò tẹ́ ẹ bá jáde káàkiri ẹ mọ̀ pé ló kà ní ìlú Saudi gẹ́gẹ́ tẹ́ ẹ torí ẹ̀yà wèrè ṣé kìrìsìtánì ò kí ń lọ Mẹ́kà ni ṣé babaláwo kọ̀ lọ sẹ́sàfà àti mẹ́rìwá àìmọye babaláwo tó ti dàlájì àwọn Saudi ò ṣe dá wọn padà àìmọye oníṣègùn tó lọ Mẹ́kà àìmọye pásítọ̀ tó ń gẹ́ lọ Mẹ́kà tó lọ jọ́sìn fọlọ́run tó lọ ṣàdúà ẹjọ́ rí yín ó pé kẹ́sì lọ ṣe làákà ẹ má ṣe bí agánigán ẹ̀yin táwọn sọ̀sọ̀ kú sọ sáwọn àáfàá wa ẹjọ́ rí yín ó pé ẹ̀yin àáfàá yìí ẹjọ́ rí yín ó pé onípò ọ̀gá wa ṣe Ahmed Labeeb ìjọba pàápàá jù àná ọbí àbùsùmùrà tìlẹ̀ mọ́mìnì àwa mèsì ọ̀rọ̀ sùmùrà kì í ṣe ọmọ rẹ ló lọ gbèsè wá o kọ̀dẹ̀ sọ́mà nínú wọn ọmọ ọkọ ní gbogbo wa àwọn àfọ àwádẹ kọ wa ní adatuli bilad ìṣe tá a máa ń ṣe nùlù tí ìlú ò fi fẹ́ wa tẹ̀sítẹ̀sí wa adatuli ali ìṣe tá a máa ń ṣe nù ẹbí tẹ́bí ò fi fẹ́ wa tẹ̀sítẹ̀sí wa adatu jirani ìṣe tá a máa ń ṣe ládùúgbò táládùúgbò fi fẹ́ wa tẹ̀sítẹ̀sí wa wà á dáàtú ìlìmíyà ìṣe tá a máa ṣe tá a fi rí ìmọ̀ wa lò tá yóò fi tẹ́wọ́ gba ìmọ̀ wa lọ́wọ́ wa àwọn àfáà wa kọ́ wa. àwọn àfáà wa kọ́ wa. bàbá mi àgbà ṣe Ahmed Labeeb gíga gíga là ń wọ òṣùpá ò ìjọba ọ̀la yìí ò ní ìwọ̀ mi gíga gíga lámì wò òṣùpá ọ̀la ìjọba alágbàjì lámì wò òṣùpá ọ̀la yìí ò ní ìwọ̀ mi gíga gíga lámì wò òṣùpá Ahmed Labeeb gíga gíga lámì wò bàbá wa lọ ṣe wáàsí ní skul náà a tún tọ́nu ọ̀rọ̀ wọn wọ́n lọ ṣe wáàsí skul wọ́n lọ bá wọn ọmọ wọn sọ̀rọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ pé wọ́n ṣàkíyèsí sẹ́yìn ọmọ pẹ́ ni tí ọmọ ọbọ yóò ṣe bí ọ̀bọ ni. Ọlárẹ̀wájú Ismail ẹni tí ọmọ ọbọ ṣe bí ọ̀bọ àwọn ọmọ tí ẹjọ́ ọmọ líle ẹni tí ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ yóò láàkótó náà kẹhun wọ́n fẹ́ fi sọ pé abẹ́ ṣèrè ẹ̀jẹ̀ kò rí yín ó pé ẹni tí ọmọ ọbọ ṣe bí ọ̀bọ ṣe nílà ká ibẹ̀ yẹn àfa àwèrè yìí kàn bójú ara yín jẹ́ pé bójú ìsìlámù jẹ́ kọ̀dẹ̀sí tí ń ṣe bí àṣà yá mi kàtà pẹ̀mí lálẹ́ àná tí ẹ bá mi sọ̀rọ̀ pọ́fàtì wà nù tí ń ṣe àti àìlájú àìkú olójú kan náà ṣe bí nú ara àwọn ọmọ yín ńlọpàdé láìfù wa lánàá tí ń private àwọn èèyàn tí ẹ̀ dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹnìkan gba 10,000 ó láti lọ sẹ́ndì àkáǹtì tiẹ̀ ọlákáǹtì ń là ń gbowó mọ́sáàsì sí wàláhì ó gba 10,000 ẹnìkan gba 50,000 àwọn tí ẹ sẹ́ndì owó èsì wọn kìrìsìtánì ni wọ́n o àwọn yẹn dẹ̀ padà ẹnìkan pẹ̀mí lọ́sàn-án nínú wọn pé Alhaji Komadu mo ti ní máa play voice ẹ̀ lọ́nláìn screenshot ẹ̀ tẹ́ gbowó tẹ́ sẹ́ndì àkáǹtì mo ní sẹ́ndì ẹ̀ sọ́nláìn brother wa ni wọ́n bá mi sọ̀rọ̀ ní kí n fi ilẹ̀ fọlọ́hún wọ́n láwọn ti gbà ẹ́ pọ́lọ́hún kádà ẹ́ pé àwọn òfin lówó ni ẹ wọ́n lọ́hún tó bá jẹ́ yìí mùsùlùmí ságbà ẹni ó sẹ́ndì 50,000 sálòmíì náà wọ́n ní fi wọ́n lẹ̀ fọlọ́hún pé Alhaji ọ̀nà òdodo á padà sẹ́ndì owó mi sí. mo fi Olódùmarè búra fún ọ̀rọ̀ tí mo ń sọ yìí kí lẹ fẹ́ gbà. ìdí ọmọ ìlú ọ̀páwápọ̀ ìdí ọmọ Nàìjíríà pàwápọ̀ ìdí ọmọ Yorùbá pàwápọ̀ ìdí ọmọ ìyá náà pàwápọ̀ ṣe bí Ádámù àti Éfà ló ṣe gbogbo wa kalẹ̀ Ádámù àti Éfà ló lòdù wa tó bá jẹ́ ìkan ẹyọ kan ní ọ̀páwápọ̀ ìjẹ́ ẹlẹ́sìn
ni ọ̀pá wá pọ̀ tẹ́sí ọba pa wá pọ̀ séyẹn lọ sọ wá dọ̀tá ni nígbà tí ẹ̀sìn ọba pa wá pọ̀ tí mo dẹ̀ fẹ́ káyọ̀ ṣe Islam tí mo fẹ́ kájọ wúlò fúnra wa ṣé ìjà ni màá gbé kòyìn lójú tá a fi wúlò fúnra wa ẹ̀yin àfẹ́ ẹ̀ lọ síríọ̀sì tẹ́ ẹ̀ dín orí burúkú òsì wò lọ́nláìn àwọn tí wọ́n ṣe fóun àwọn ẹlẹ́bọ ní ẹsẹ̀ àṣẹ tí ó àwọn Júù àwọn ẹlẹ́bọ àwọn tí wọn ò kírun tí wọn ò lọ ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀yin àfọ alákatakítí ẹ má lo fọ́ mọ́ o tẹ́ ẹ bá ti ń lo fọ́ ẹ ti dẹlẹ́bọ tí ń nìyẹn o tẹ́ ẹ bá ti ń lo handset ẹ ti dẹlẹ́bọ kìrìsìtẹ́nì òun ló ní Facebook o ẹni tó kírètì Facebook kìrìsìtẹ́nì ni gbogbo ẹ̀yin àfọ àwèrè yìí tẹ́ ẹ bá ti ń wọ Facebook ẹ ti di kìrìsìtẹ́nì WhatsApp kìrìsìtẹ́nì ló kírètì ẹ̀ TikTok kìrìsìtẹ́nì ló kírètì ẹ̀ tẹ́ ẹ bá ní kò yá bá wọn ṣe ẹ kúrò ní ọ́fíìsì wọn náà ẹ kúrò níbẹ̀ pátápátá. Fàtẹ́símù bí abúlé wala tafaraku olúwa ní ẹ di okùn ìjẹ ẹyọkẹ dìímú ẹ má ṣe túkà má ṣe tí ẹ má ṣe látara ìṣọ̀kan yìí láti bẹnẹfìtì àǹfààní tí bẹ láàrin ara wa látara ìṣọ̀kan yìí láti jèrè ọkàn ara wa látara ìṣọ̀kan láti jèrè ọkàn ẹ̀mí ara wa. Mọ́sálásí wa ní ìsìta fẹ́ kàn a ní ìdìbọ́dì pánù 16 àti rí mẹ́jọ àní lọ́ra mẹ́jọ nù 16 sáàmọ́yé mùsùlùmí tó dá sí ni sáàmọ́yé mùsùlùmí tó dá sí sáàmọ́yé àwọn àìmọ́yé kìrìsìtẹ́nì tó dá sí inú pánù mẹ́jọ yìí ìyá wa kẹ́kẹ́ ni má dà kọ àwọn ọmọ ni bọ́dì mẹ́rin làwọn nìkan rà bẹ́ẹ̀ bọ́dì mẹ́rin kìrìsìtẹ́nì ni o 60,000 lọ́nà mẹ́rin kìrìsìtẹ́nì jẹ́ni inú pánù tá lọ́ra lánàá yìí Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel bọ́dì méjì ni wọ́n rà fún wa àbá àbábìlì wá sí ọ̀nà sẹ́ndì owó bọ́dì kan ẹ tún wò lánàá yìí ìyá wa kan tó ti sẹ́ndì owó bọ́dì kan sí mi 60,000 lálẹ́ àná àti ìràyàn owó yẹn bẹ́lẹ̀. Owó yẹn ṣe kí ni ó ń bẹ́lẹ̀ báyìí. Ìyá wa Blessing lálẹ́ àná ní nǹkan bí aago 10 sí 11 lálẹ́ àná ní ìyá yẹn sẹ́ndì 60,000 sí mi wọ́n ní wọ́n bọ́ọ̀dù kìrìsìtánì ni o kìrìsìtánì ni o páàdù tá a fẹ́ lò fún mẹ́sàásì ní sí okùn bọ́ọ̀dì méje péré àti ra bọ́ọ̀dì mẹ́jọ owó bọ́ọ̀dù kan tó ti wọlé lálẹ́ èmi ò ní sábòsí no mi sínú àfà tí wọ́n fi sí ọlọ́run náà tí ó wà máa dàrú no tó bá wù yín láti bù mí lówó ọ̀nà ọ̀tọ̀ ni ètò ẹ̀ fi rán mi fún iṣẹ́ ọlọ́run mi ní jókòólé láyé àti láyé. Ṣé Ismail Akọ́ládé lánàá tá ń gba owó donation mọ́sáàsì tí mo lọ ra páàdù mẹ́jọ a dẹ̀ rí àwọn àfáà wọ́n dẹ̀ tún gbé ẹ̀kú lè sẹ́ndì àkáǹtì sáwọn tí a bẹ́ẹ̀ dẹ́sítọ́ lọ́hùn wọ́n gba 50,000 lọ́wọ́ ẹnìkan gba 10,000 lọ́wọ́ ẹnìkan ẹ̀yin wèrè alákatakítì náà ni o gbogbo ẹ̀yin tẹ́ ń kó sí ọlọ́run àbúrò ní sẹ́yìn bọ́dì páàdù mọ́sáàsì wa okùn méje wàláì mọ́lá abẹ́ kí páànù ò pé tí páànù bá pé àwọn amú kòtẹ́sán igi aṣọ ta nídìí fún igi àti workmanship torí náà ṣé ó dàbí bí ìṣẹ́gbẹ́ ìyá láyà yín o mo fi ní ìránṣẹ́ Olúwa ní babaláàgbájì o ìránṣẹ́ Olúwa ní babaláàgbájì Olúwa ló rán wọn sí wa látọ̀run o láti kó wa dé èbúté ògo ìránṣẹ́ Olúwa ní babaláàgbájì o
Olúwa ló rán wọn sí wàhálà tọ̀run láti kó wa dé èbúté ògo. Account number yẹn bọ́dì páànù wa kù méje inú mẹ́jọ àtúntì rówó kan lálẹ́ àná. First bank account gbogbo wọn tí wọn náà bá fẹ́ dá sí tó bá fẹ́ dá sí first bank account 30 38 98 08 67 ọkọ tí ó gbé wá ní Alhaji Gasali Wasiu kó máa dùn. Ìyá àlùbáríkà yóò olóríire èmi dákọ̀ ìyá yẹn ìyá mi tó dé yìí bọ́dì páànù mẹ́rin ní ẹsẹ̀ ní owó èsì alánà bọ́dì mẹ́rin àìmọye àwọn àgbèsè dáadáa tí wọ́n ti ṣe. Alájà ẹkún ò ní parí ẹ̀rín ẹ̀ torí ẹ̀ ti láwọn fẹ́ kí n máa dákọ̀ gbogbo tó bá rí kó ṣe é ṣe fọlọ́run ẹkún ò ní parí ẹ̀rín ẹ̀ láíláí ìdùnnú rí ọ̀dàlẹ̀ ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò ọ̀la agbára rẹ̀. Àìmọye silent àgbèsè dáadáa tí ìyá ti ṣe lábẹ́ aṣọ tá a gbé wá sọ̀ láì ẹni ara rí ọ̀yá odidi owó èmi gé odidi owó ni arábìnrin máa ń bù mí odidi owó ló bù ìyá tó bí mi ẹni pé ẹjà ò fún lówó ọmọ o ẹ fún lówó ọmọ. Ọlọ́run ní fẹ́ kó parí ẹ̀rín yín ọlá àpẹẹrẹ alukuran Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel bọ́ọ̀dì méjì náà rà fún wa. Àwa débi àti lọ ra páànù yẹn lánàá àwọn èèyàn kan tó wá ń béèrè àkáǹtì adẹ̀ tó rí inú olórí burúkú àfáà kan ọ̀dẹ̀ tó lọ private church wọn. Ẹnìkan gba 10,000 wọ́n send the new account ẹnìkan gba 50,000. Tí ìbá ṣe pé àwọn yẹn ní kí n jọ kí n má gbé wọn sọ láì mo ní mo ti gbọ́ mùsùlùmí náà dẹ̀ nídìí àti máa tú àṣírí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹ̀yin nu ọlọ́nu ẹ̀yin èyí tẹ́ bá fẹ́ dá sí tọ́lọ́hún àkáǹtì ìwà ètí wà open ẹ kọ́ pé nọ́mbà náà ká ní kó ń tọ̀ wọ́n jẹ́ ká rí fọ́tò òun ẹ kú ti rí mi dáadáa sẹ́ni nígbà táwọn èèyàn bá wá ń bùn wá lówó sẹ́dẹ̀ retí pé ń ta ní ó fowó sí afẹ́ rí kẹ́yìn kan tún gbà lẹ́yìn sẹ́fẹ́ sèmi dálẹ́ ìdábẹ́yìn ti ya wèrè ni gbogbo ẹ̀yin tá ń kó iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ ní faburú sẹ́yìn o ọlá àpẹẹrẹ alùkùrìàn gbogbo bí kébí àyè káyè tẹ́rí kẹwàá ẹ kú òní parí ẹ̀rín yín àti ra bọ́ọ̀dì mẹ́jọ lánàá àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run Mrs. Blessing lálẹ́ àná bí aago mẹ́wàá àbọ̀ àná ni àná tó pè mí àmì alájà fún mi lọ́lá ní inú ìṣẹ́ ni wọ́n kù sí àmì ìyá wa kan náà pè mí lánàá wọ́n sẹ́ni owó bọ́ọ̀dì páànù kan 60,000 páànù wa kù ẹyọ méje péré nígbà bá ra páànù tán láti òmú kó tẹ̀sán igi ọlọ́wọ́ kù ní ìkú ẹ̀yìn náà lẹ̀ kéèníjà inú fámìlì mi kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ oníṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ brọ́dà mi bùọ̀dá mi àkọ́bí ìyá mi olúwo ni àkọ́bí ìyá mi olúwo ni ọmọ rẹ̀ bíi mẹ́ta lọ́dẹ̀ kìrù tọ́jà fa bùọ̀dá mi ọ̀dẹ̀ fìgbà kan mọ́ kírun ó kírun tẹ̀ kú ni ẹ jẹ́ sílá kò fún alukurani ọsọwọdọ tánà ọdẹ ẹni tẹ́lẹ̀ ẹ̀fẹ́ sọ fún pé kó máa kírun ẹni tẹ́lẹ̀ ẹ̀fẹ́ sọ fún pé kó máa gbààwẹ̀ tẹ́ ẹ bá ti sọ́dọ̀ ta yín iṣẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ fún bò láti rí jẹ́. Juliana Suleiman àbúrò ní sẹ́yìn iṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ jẹ́ bò láti rí jẹ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì dẹ̀ ní àbíbúlì àhíkà máa tún àìbùlì nafsi ìtọ́ bá fẹ́ fúnra rẹ̀ ní kò fẹ́ fún ọmọlàkejì rẹ̀. Ṣẹ́yìn tẹ́ ń ronú aburú sí ọmọlàkejì sí ọmọlẹ́yìn Ànábì ṣe ní. Ṣé wàá mọ́dá ṣé bọ́lọ̀ bá wá fún àánú gbà mí tí mo lọ Amẹ́ríkà gbogbo yàrá
máa kiri ìlú yẹn débi yà sẹ́lẹ̀ jẹ́ láàlú wa lè kiri àmì ṣọ́ọ̀ṣì ti bẹ́ẹ̀ jù ọ́ dá mi mọ̀ ṣọ́ọ̀ṣì ibẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ibẹ̀ ibi tí ẹ ti ń sanwó bẹ́ẹ̀ ń lọ ọbẹ̀ màá débẹ̀ tó bá sọ̀rọ̀ ló ń ṣe wáàsí fún wọn. bàbá Lágbàjì lolúwa fi rán kẹ́hù tẹ́ dá lékè rálì jẹ́nà wọ́ bàbá Lágbàjì ẹ̀yin àfáà yẹn mọ́ lu ansẹ̀tì mọ́ o àwọn ẹlẹ́bọ ni wọ́n ṣe fún wọn àwọn ẹlẹ́bọ àwọn tí wọn ò kírun rí wọn ò dé ṣọ́ọ̀ṣì rí àwọn ni wọ́n ṣe ansẹ̀t tẹ́ ẹ bá ti lò ẹ ti di òríjìnà ẹlẹ́bọ paraku ẹ fi fóònù lẹ̀ tó o bá fẹ́ parí èkó lọ gbé kùránì kó da kùránì détí kó o fi pè é ọlọ́run ti gbọ́ òun náà sì gbọ́n bí ọba wà kí là ń bá ká ẹ jọ páànù mọ́sáàsì wa ó kù 7 Ayọ̀bọ́lá sí àbúrò ní sẹ́yìn Facebook kìrìsìtẹ́nì ló kírètì ẹ̀ WhatsApp kìrìsìtẹ́nì ló ní TikTok kìrìsìtẹ́nì ló ní YouTube kìrìsìtẹ́nì ló ní gbogbo ẹ̀ lẹ́yìn náà ń wọ̀ ẹ̀dẹ̀lẹ́ fẹ́ mọ́ bá wọn ṣọ̀tá kìrìsìtẹ́nì ló ní gbogbo ọ́fíìsì yìí kò yẹ kẹ́ ẹ lọ ọbẹ̀ tẹ́ ẹ bá ti ní kọ̀dá ká kí ẹ kọ̀dá ká bá ya fọ́tò. Bàbá wa Pastor Solomon mo ti wílẹ̀ kan èmi pẹ̀lú wọn jọ pàdé níbi mo ti lọ ra páànù lánàá àgbà àjọ ni wọn mo ti sọ fún pé màá dí orí òkè wọn mo ti fún bàbá náà ní nọ́mbà ni wọn àti pè mí ni tí ẹ bá tètè pè mí lónìí màá dórí òkè wọn lónìí màá lọ kí wọn màá dé ṣọ́ọ̀ṣì wọn màá ṣàdúrà fún wọn níbẹ̀ màá ní káwọn náà ṣàdúrà fún mi. Bàbá wa pásítọ̀ ni wọ́n tó ní ìjọ tó lórí òkè ọ̀dọ́ mùsùlùmí ni wọ́n ti lọ rajà lánàá ọjà tí wọ́n rà lánàá ibi tá a jọ pàdé ọbẹ̀ tún ọjà 500,000 wọ́n ṣe máa pẹ́ ṣọ́ọ̀pù kìrìsìtẹ́nì làwọn ń wá kiri kúrò táwọn òdùn sórí ẹ̀ kápẹ́ kìrìsìtẹ́nì ẹgbẹ́ àwọn làwọn fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ àbí sí àáfà mùsùlùmí tí ń lọ rajà lọ́dọ̀ rẹ̀ sí kò ní tọ́kì mọ́ nìkan tí ó sàn lẹ́fọ̀ọ́ náà tí ó fi jẹun tẹ́lẹ̀ ara náà fi jẹun tó a máa rí jẹun. bó ṣe rí nu Abba Abdulwasi Agaka ìdààmú òní jẹ́ ti bó ṣe rí nìyẹn náà. Adéyẹmí Adéwùmí àbúrò ní sẹ́yìn adé wa sọ gbogbo ẹ̀ kankan bí ìgbà pàṣẹ ìdáyé bẹ́ẹ̀ sẹ́ wọ́n kojú mi yọ̀ǹgì mo ti parí better life náà àṣẹṣẹ dáyé náà nọ́ọ̀sì wọn mọ̀ kí ló tọ́ ẹ pé ojú kan ẹ̀yìn kanú àlùkùrá ẹ̀ka mi ẹ̀ka ojú mi kìrìsìtánì bẹ́nu ẹbí mi ṣé kí n sọ wọ́n dọ̀tá ni oníṣẹ̀ṣẹ̀ bẹ́nu ẹbí mi ṣe kájọ máa jà ní nígbà tí mi ìyá wèrè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dẹjọ yà pé sílù àrí àmọkùn ẹrù ẹbí yín pọ̀ òkè nígbà tánàbì ní ká ru ẹbí pọ̀ sóní àdá kìrìsìtẹ́nì náà wá sóní àdá oníṣẹ̀ṣẹ̀ náà wá sí ni ṣé Musa nìyẹn náà àbúrò ní sẹ́yìn mo ti mọ Adéyẹmí mi mo ti mọ páyì ní látọ̀yọ́ ẹ wá dojú bàbá wa ṣe Ahmed Labeeb ìjọba wọn lọ ṣe wáàsí fáwọn ọmọ skul sáàmù pé wèrè la fi wo wèrè ni wọn débẹ̀ ẹ̀hìn ọ̀rọ̀ wọn pákán wọn wà ní Amẹ́ríkà wọn bá yà wá kẹyà fọ́tò ẹ̀yẹ pákán kò sóríire nù fámìlì tí ni ṣé wọn à sóríire nù ẹbí yín rí ni. Kíni bàbá wa pásítọ̀ tẹnu wọn jọ pàdé lánàá mo láyọ̀ ọmọ yìí mo fọ́ kún ọlọ́run báyìí mo so mọ́ wọn báyìí bàbá yẹn wọ́n tó bò mí ní dátà 3,000 ẹgbẹ̀rún 3 pásítọ̀ tí Solomon tá a jọ pàdé lánàá dátà ẹgbẹ̀rún 3 ni wọ́n tó bò mí wọ́n fi ìjọba ènìyàn hàn
mo ní bàbá mi nínú Olúwa bàbá nínú Olúwa pàdé ọmọ nínú Olúwa àtọmọ nínú Olúwa àti bàbá nínú Olúwa jọ wá jọ pàdé papọ̀ kí ni wàhálà ṣé nígbà tí mo kú ọ̀dọ́dọ̀ wọn ṣé wọ́n ní mọ́ kírun mi ni ṣé wọ́n ní mọ́ lọ́mọ sáásí ni wàláì ntọ́ bá gbà láàjọ fúnra wa orí burúkú tẹ̀ ń dánwò ọbẹ̀ tàkẹ́ mọ́ wá social media mọ́ rárá ẹ kú Facebook ẹ kú online pátápátá ẹ máa gbòkó bàbá yín lọ kò sí ogun mọ́ ní Nàìjíríà kò sí ìjà mọ́ kò sọ́tẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ìṣọ̀kan ló kù tá a fẹ́ kí mùsùlùmí ọmọ kírun ẹ̀ tó o bá mọ wáàsí tó o lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run tó o lè present tí kìrìsìtẹ́nì ó ti fi di mùsùlùmí ṣe fún tó bá tẹ́ lọ́rùn yóò dá tó o bá mọ wáàsí tó o lè ṣe ọ̀rọ̀ Ọlọ́run tó o lè sọ tó o sọ fún bàbá aláwo ìyá Ọ̀ṣun oníṣègùn tí ó fi fọ́ ọmọ ẹ̀ lẹ́pẹ́ àfà ètò mi ṣe lẹ́kọ́ ẹgbẹ́ ọmọ yìí ẹ̀ sọ́dọ̀ àfà ṣe fún wọn ẹ̀ ṣe yẹ bẹ́ẹ̀ bá rí léyìí ẹ̀ dojú ìjà kọ́ bẹ́ẹ̀ rí léyìí ẹ̀ ń wàhálà eléyìí yọ wọn náà tọ̀hún yọ wọn náà wèrè ní ni irú kọ́kọ́rọ́ wo ni kọ́kọ́rọ́ náà ti ń bẹ lọ́wọ́ yín gẹ kọ́kọ́rọ́ ni jẹ́ ní mélòó ni ẹ kó náà sẹ́sìn yín látọ̀hún. ẹ wo ẹ̀yin ẹ̀yẹ́ wọ ẹ̀yin olóríire ọ̀yá páànù mọ́sáàsì wá kù méje páànù mọ́sáàsì wá kù méje wọ́n dẹ̀ ń ta bọ́ọ̀dì kan ní 6,000 60,000 that is 60,000 a ní ìdí ìkúnlọ́wọ́ ẹ̀yin èèyàn account number nìyẹn First Bank account 30 38 98 08 67. Gbogbo owó tó kù tá a nídìí ní ìsìn jẹ́ 420,000. Ó yẹ ló kí àbúrò ní sẹ́yìn gbogbo tọ́lọ́ bá fún kálukú náà lágbára. I dey for life mo ṣe life mo ṣe program lọ́wọ́. Gbogbo tọ́lọ́ bá fún kálukú náà ní agbára. First Bank account number wa lẹ́rí hun bó bá dẹ́pọ̀ lágbára bọ́ọ̀dù kan 60,000 ní ọlájẹ́gbára bọ́ọ̀dù kọ́dà bó jẹ́ 2,000 lọ́lágbára ẹ jẹ́ ká dá sí tọ́lọ́run ẹnì kò ní kú sí Ọlọ́run lọ́kọ́ náà mọ́ra gbéga ẹnì kò ní kú sí Ọlọ́run lọ́kọ́ mọ́ra àánú ẹnì kò ní dá sí tọ́lọ́run kọ́lọ́run má fi dáadáa dá sí tiẹ̀ náà Ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀ ọlá abọ́lọ́run ṣètò nínú ọlá rẹ̀ ọlá abọ́lọ́run ṣètò nínú agbára rẹ̀ ọlá abọ́lọ́run ṣètò nínú ògo rẹ̀ ọlá abọ́lọ́run ṣètò nínú bùkún rẹ̀ ọlá abọ́lọ́run ṣètò nínú àrànṣe rẹ̀ ọlá masha Allah la quwwata illa billah gbogbo ohun tó ti jẹ́ dùnú fẹ́ ní kọ̀ọ̀kan kò ní padà dẹ́kun gbogbo ètí wá jẹ́ dùn ọkàn wa tá à ń béèrè dùn lórí Ọlọ́run sọ dídùnú ọlá masha Allah la quwwata illa billah aliyah subhana rabbika rabbil izzati amma yasifun wa salatu wa salam alhamdulillahi rabbil alamin kéwù ni o gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ̀já máa retí àkáǹtì yín ẹ̀já máa retí àláàtì yín jàre ẹni ó jẹ́ ní ìsìn ẹni ó jẹ́ tó bá rí já ni bọ́ọ̀dì pàníyàn kù méje péré adẹ̀rẹ̀ bọ́ọ̀dì kan ní 60,000 naira. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.